kí Ọlọ́run wa fún ọjọ́ tòní, a sì kí fún kíkà wa kún àbí kíkà wa mọ́ àwọn tí ó ní kán lè máa ṣe ẹ̀mí ní àsìkò yìí. A dúpẹ́ ọpẹ́ tó pọ̀ fún gbogbo ààyè tí Ọlọ́run bá máa fi gba ọpẹ́. Ọlọ́run ṣáà bá fi gba ọpẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. À ń fi àsìkò yìí fi kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ jákèjádò gbogbo ilẹ̀ àgbáyé pátápátá àti ní ẹ̀yìn odi níbí tó fi wá mọ́ àwọn tọ́lọ̀ ní kájọ wà ní ìtòsí àtàjọ wà ní ilé tí a kú àfi ọmọ ènìyàn ṣe. Àwọn tí Ọlọ́run bá fún wọn ní agbára láti pé kí wọ́n wá sí ilé, a yìn wọ́n lógo ẹnu pé wọ́n kú ọrọ̀ bíbí. Ọlọ́run bá kò ní ba ibi náà jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tí Ọlọ́run pé kí wọ́n ráyè wá, tí wọ́n bá wá fi ẹ̀mí àti ọkàn àti àdúrà tí wọ́n fi ń tẹ̀lé tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, tí ó sì jẹ́ pé tọ̀sán tòru nǹkan tí wọ́n máa ń pariwo lé lórí ní gbogbo ìgbà náà ni pé Ọlọ́run má jẹ́ a rógun nílùú wa o. Ọlọ́run má jẹ́ a rógun nílùú wa o. Ọlọ́run wà wọlá bí wọ́n ti ṣe ń wí. Ọlọ́run yóò gbà bẹ́ẹ̀ fún wọn, yóò gbà bẹ́ẹ̀ fà wá. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa la ò fẹ́ mọ iye àwọn tárí tí wọ́n wà ní òkè òkun yìí, torí pé àwọn gan fi ẹ̀mí lọ síwájú fún ìlú sọ́kàn ju àwa tá a lérò pé a wà ní ilé lọ. Ìtumọ̀ ni wípé bí ilẹ̀ bá ti ń ṣú bílẹ̀ ṣe mọ́ ni wọ́n sì máa sáré mọ́ wípé àwọn fẹ́ máa gbọ́ kí ní ń lọ ní agbègbè ibi tí àwọn ẹgbẹ́ ti wá. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kí gbogbo akájọ lọ rí mọ̀ wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní ń jà ràn káàkiri. Bó sì ṣe ń jà ràn káàkiri tó, ti t'Ògbómọ̀ṣọ́ ló síwájú jù. Ti t'Ògbómọ̀ṣọ́ tó sì tún wá síwájú jù yìí, àwọn tó wà lẹ́yìn odi ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọba wa mọ̀ ní pé Ògbómọ̀ṣọ́ ni. Tó bá yẹ pé nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ máa ń pè mí tájọ máa sọ, wọ́n ń bá Ògbómọ̀ṣọ́ káàánú, wọ́n sì tún ń bára wa síra wa náà káàánú pé kíní yìí Ọlọ́run má jẹ́ a rí láburú tí aburú bá ṣẹlẹ̀ sí Ògbómọ̀ṣọ́, gbogbo ilẹ̀ Yorùbá ní nǹkan ti bá. Torí pé àwọn tó wà lẹ́yìn ní òkè òkun làwọn mọ rírì bí Ògbómọ̀ṣọ́ ṣe tó lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àti lọ́kàn gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú Yorùbá. Ọlọ́run wà wọlá bẹ́ẹ̀ gbogbo ohun tí ń jẹ́ àpapọ̀ ilẹ̀ Yorùbá tó wà níbí ní Nàìjíríà àtòmí tó wà lókè òkun tí wọ́n náà ti dá dúró tó wọ́n mọ̀ pé tó àwa náà Yorùbá ni wá. Níbi àṣẹwá láti ibìkan ni la fi wá kún àsíbí. Ọlọ́run wọlá ọ̀kan ṣoṣo rẹ̀ kò ní jẹ́ kí nǹkan kan kí ó bàjẹ́ ní gbogbo ibi tí wọ́n bá wà àti gbogbo ààyè ibi tí kálukú yín bá wà. Àwa tí a sì wà nílé náà, Ọlọ́run ò ní ṣe wá ní bàsíjẹ́. Ọlọ́run ò ní ṣe wá lẹ́ni tí ó ba orúkọ ara wa jẹ́ débi wípé a ó fi wá ba orúkọ ìlú jẹ́. Mo ń fi àsìkò yìí lu bàbá wa ọba wa Ghandi Afọlábí Ọláoyè Òròmọgẹ̀gẹ̀ kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Mo ń fi lè fi lù yín lọ́gọ̀ ẹnu pé ẹ kú àgbékalẹ̀, ẹ sì kú ìfọmọnìyàn ṣe, ẹ sì kú ìjíṣẹ́ Ọlọ́run ọba, ẹ sì kú dúró ti iṣẹ́ Ọlọ́run. Àwọn tí nǹkan ò bá yé ni nǹkan ò ní yé. Kò sì jẹ́ dandan fún wa láti pé ká kíná bóyàn nídìí wípé dandan kí èèyàn kó bá wa mú kó yé nǹkan, torí pé
Jímọ̀ tí a kí láti fi ṣe ayẹyẹ ọdún kan tí bàbá wa kábíyèsí tí wọ́n gorí oyè. Fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa tọ́lọ́run bá ní kí wọ́n rí wọ online ní live a ó rí wípé hútúbà tí bàbá wa ìmáàmù Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land nílé lóko, bàbá wa Habibullah Ahmad Tijani Ayilara, nínú hútúbà wọn Ọlọ́run bá kọ́mọ́ gba làákàyè wọn. Eléyìí kò sínú wípé bóyá à ń fi kọ́ èèyàn wípé a kọ́ èèyàn ní ọ̀rọ̀ wípé wá lọ bá wa sọ nǹkan báyìí kọ́ ni. Nínú hútúbà wọn tí wọ́n ṣe tán fi ṣe hútúbà ní ti Jímọ̀ yìí, wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀ nípa ìfẹ́ ìlú, wọ́n sọ nípa fífẹ́ ibi abínibí ẹni, wọ́n sì sọ ọ̀rọ̀ nípa ìbí bíbá yìí káwọn èèyàn ṣe jìnnà tó, bí wọ́n ti ṣe tí wọ́n máa ń ríra wọn tí wọ́n sì ti máa jọ gbà pé lágbájá láti ilé báyìí tó wà ní Japan àti lágbájá láti ilé báyìí tó wà ní Nàìjíríà ìkankan náà ni wá. Wọ́n ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa níbẹ̀. Nínú tó fi bẹ̀rẹ̀ hútúbà yẹn tó pọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà máa ké, òun náà ni pé gbogbo ẹni tí Ọlọ́run bá fi mọ̀nà kò sẹ́ni tó lè jùnú, bẹ́ẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá ní òun tí í ṣetán láti fi mọ̀nà, ẹ̀dá kan tó lè fi mọ̀nà ò sí àfi tọ́lọ́run fúnra ara rẹ̀ tó bá ṣetán láti fẹ́ fi yẹn mọ̀nà yóò fi mọ̀nà. Ẹni tọ́lọ́run bá sì ti fi mọ̀nà ẹnìkan kò lè sọnù. Èyí fi ń yé wa wípé nínú gbogbo nǹkan tí a bá ń ṣe, tá a bá ti darí rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba àánú ni, yóò mọ̀ kún wa nínú gbogbo nǹkan tá à ń ṣe. Wọ́n wá fi àsìkò yìí fi bẹ Ọlọ́run ọba fún bàbá wa ọba wa Ghandi Òròmọdé kẹta. Mo ń bẹ Ọlọ́run ọba fún wọn. Mi ò fẹ́ mọ irú ẹlẹ́sìn wo ni wọ́n fẹ́ jẹ́, mi ò sì fẹ́ mọ irú èdè wo ni wọ́n fẹ́ jẹ́, ṣùgbọ́n tí ìtumọ̀ bá fi lè bá ẹ̀sìn rẹ, tí ìtumọ̀ bá lè bá ẹ̀sìn rẹ, tí àgbọ́yé bá sì tún bá ẹ nínú ẹ̀sìn rẹ, tí ìjẹ́ ọmọ ènìyàn bá lè bá ẹ nínú ìbí rẹ, ọba wa Ghandi jẹ́ kan nínú tí èèyàn máa ń gbà fún nínú oore Ọlọ́run ọba, wípé nítòótọ́ Ọlọ́run ọba ló fi ẹnìkan sáàyè nìkan, pé Ọlọ́run ló ti kà lára fún ara rẹ̀ ló yan bàbá wa ọba Ghandi fún wa nílùú Ògbómọ̀ṣọ́. A dúpẹ́ púpọ̀ jù pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ẹ̀ ń gbé nílùú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ báyìí. Ìròyìn kò tó àmójúbà, àfiojúbà àbí àfojúrí ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ lẹ́nu ìgbà tí bàbá yìí dé àti lọ́wọ́lọ́wọ́ báyìí ní nǹkan tó ń lọ àti àjọ pọ̀ àti àjọ fi wá ìtọ́síwájú fún ìlú bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá yìí. Tọ̀sán tòru ọ̀rọ̀ ìlú yìí ló jẹ bàbá yìí lógún nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Báwo là á tí a ṣe rírú nǹkan báyìí táwọn fi wá jẹ́ ọ̀tá ẹni Ọlọ́run lára wọn? Ẹ̀kọ́ kan tí àpéjọ yìí tó kọ́ fún wa ni wípé ó ṣílẹ̀kùn oríire fún ọ̀pọ̀lọpọ̀ tó dúró ti òdodo, tó dúró ti Ọlọ́run ọba, tó dúró ti ààyè ibi tí Ọlọ́run ọba tó pín òun sí, tó wà pẹ̀lú ọba, tó wà pẹ̀lú ìlú abínibí rẹ̀. Àṣéròyìn tí wọ́n ń lò fún wa nínú àwọn ìwé ẹ̀sìn káàkiri, kí kálukú sọ pé ìwé ẹ̀sìn mi nìyí,
bá jẹ́ pé a ò bá sọ̀rọ̀ nípa ìjẹ́ ènìyàn, kí ni kan tí mo fẹ́ kí gbogbo wa kí a lọ rí mọ̀ ní wípé ìjẹ́ ọmọ ènìyàn síwájú ẹ̀sìn. Ọlọ́run ọba láwọ̀ gbọ́dọ̀ bá rò pé kí ni ń rò àti pé kí ni nǹkan tó gbà lérò. Àgbàlagbà àfáà wa kan wọ́n sọ ọ̀rọ̀ kan fún wa ní Zawiya níbi tàbí ti jókòó tàbí ti ń ṣe zikiri jùmọ̀. Mo rí ọgbọ́n tó pọ̀ kọ́ nínú rẹ̀ nígbà tí wọ́n ṣe májálísì fún wa. A pọ̀ tá a wọ aṣọ funfun lọ síbi àdúrà àjọ Jímọ̀ special one fún ọdún kan tí kábíyèsí ti lórí àpèrè. Wọ́n wá ní ṣé bó ṣe jẹ́ funfun lọ́rùn wa náà lọ́kàn wá ṣe funfun ṣe tá ń ṣe. Ǹjẹ́ ṣé àwọn ní èròǹgbà wípé lágbájá yẹn aṣọ tó funfun tó wọ̀ yìí àwọn lè jẹ́rìí káwọn sì gbúra wọn àjọ Ọlọ́run bá gbé táwọn ń wò lọ́rùn rẹ̀ yìí aṣọ funfun ni, ṣùgbọ́n níyàn aṣọ tó wọ̀ wọn làwọn ò lè jẹ́rìí wọn àjọ Ọlọ́run. Sọ̀wọ́ torí òde ni àbọ̀wọ̀ torí bọ́ já sí Jímọ̀, àbọ̀wọ̀ torí pé ń lọ sóde ibì kan. Èyí jẹ́ nǹkan táwọn ò lè máa fi nǹkan tí onítọ̀ bá fẹnu sọ. Kódà tó bá wá fẹnu sọ, tó bá jẹ́ kó sọ láti fi tẹ́ wa lọ́rùn tó lè gbé nǹkan tó wà nínú ọkàn rẹ̀ kọ́ ní nǹkan. Ibi tí ẹ̀jẹ̀ ibi tó wọ́n bá tóbi sí nìyẹn. Kí ni èròǹgbà kánífà tá a ṣe? Ṣé bàbá yìí pè wá pé ẹgbẹ́ ẹ̀sìn yín kalẹ̀ ẹ wá máa ṣe ẹ̀sìn tèmi, àbí ẹ̀yin ẹlẹ́sìn báyìí ẹ máa bọ̀ àsìkò tó mo fẹ́ ṣí àyè fún yín pẹ́pẹ́ kẹ́ máa ṣe nǹkan tó wù yín? Àbí wọ́n wá kọ́ kalẹ̀ wípé ẹ̀yin mùsùlùmí tẹ́ bá fẹ́ ṣe nǹkan ẹ gbọ́dọ̀ fi nǹkan báyìí kún, nǹkan báyìí ní kẹ́ yọ kúrò. Ẹ̀yin kìrìsìtẹ́nì tó gbé kìrìsìtẹ́nì ní lọ́jọ́ títò ní àyè ọgbà yín lọ àwọn tọ̀rẹ́ sáwọn òmí nínú pẹ̀lú wọn tó bá wù mí máa kọ́kọ́ fún wọn ṣe, ẹ̀yin ni mo fún láyè kẹ́ ṣe nǹkan tó bá wù mí. Àbí àwọn oníṣẹ̀ṣe ẹ dákun àjẹgbogbo tí wàá ń kún ní kúnra ní ẹ jẹ́ kí n mú ọ mọ́ra kájọ gbógun ti mùsùlùmí. So nídìí èyí máa fún láyè láti kẹ́ ṣe nǹkan tó bá wù yín. Rárá. Àwa mùsùlùmí máa ń kà kún àsìkò orin, a sì máa ń kà kún àsìkò àṣà. Ṣùgbọ́n tí a bá gbọ́ àgbọ́yé Suratul Kafirun, tá a bá gbọ́ àgbọ́yé rẹ̀, tá a bá ṣe tafsiri rẹ̀ dáadáa, tá a bá sì tún wá gbọ́ àgbọ́yé innamal a'malu binniyat hadith àkọ́kọ́, ó lè mọ̀ láyé lẹ́nu pé tí mo tẹnu mọ́ nù ọmọ ẹ̀mọ́ dàlú òun tó kúkú mọ̀ náà nù. Tó bá jẹ́ pé ọ̀kan tí mo mọ̀ nù àdéhìsì náà nù mo ti dì í mú tí màá fi lọ́dọ̀ Ọlọ́run ọba. Gbogbo yòókù náà padà ṣiṣẹ́ lára mi, ó dìbẹ̀ lórí àníyàn mi. Program yìí ṣe pé fáwọn èyí tó bá jẹ́ pé títà àwọn afá máa gbé tá a fà wá kó àfẹnú ara rẹ̀ sọ tẹnu ẹ̀. Àwọn ò make analysis lórí rẹ̀ lórí tá a fà yìí sọ láti mú ìrẹ́pọ̀ wá láàrin àwa ènìyàn síra wa káwá dédé èdè wa láti pé kọ́lọ́ mọ́ jẹ́ kárí láburú láàrin ara wa. Bẹ́ẹ̀ ni mo ń sọ fún wa pé tọ́mọ́ni alóore ní àgbọ́yé rẹ̀ nírú kan báyìí náà ló máa ń sọ kárí láàrin ara wa báyìí. Nígbà tí nìkan sọ fún wa pé dandan tẹ́ ẹ bá ṣe ti tèmi ẹ ò lọ ṣe tiẹ̀ kí n ṣe tèmi ni. Ṣùgbọ́n ìjọ jẹ́ kan náà ní ìjọ omi ènìyàn yẹn ò ṣe yọ kúrò. Ká mọ́ tí ì sọ ìbí, ká mọ́ tí ì sọ ìwọ̀ tó wà láàrin ìjẹ́ ìlú. Ìwọ̀ wo ló wà láàrin onílù? Ìwọ̀ wo ló wà láàrin onílù àtàlejò? Ìwọ̀ wo ló wà láàrin àlejò àti onílù? Ẹ̀tọ́ wo ló nílù níjú tàlejò lọ? Ẹ̀tọ́ wo ni tàlejò ní? Ẹ̀tọ́ mi tún máa bẹ tó pé
ní agbára lé lórí jújú nílùú lọ. Àbí nǹkan tí ẹ bá fi owó rẹ̀ tó fi ogún rẹ̀ ṣe torí pé wá ti wá ṣe sílùú rẹ̀ ẹ wá ti wá torí pé ó ti wá ṣe sílùú rẹ̀ ó ti wá di ti ẹnu ọmọ onílùú wa fẹ́ mọ́ sọ pé àwa la nílùú wa torí náà gbogbo tẹ́lẹ̀ ìgbà wa ṣe èmi náà ni mo ní sí ẹgbẹ́ kò lè ṣe ṣe. It is just issue of common sense. So that is why ló jẹ́ pé nígbà míì a ó mọ rí pé ìjẹ́ ènìyàn human kọ́kọ́ gbọ́dọ̀ síwájú ẹ̀sìn torí òfin ló dé ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tá à ń ṣe. Gbogbo nǹkan tẹ́ ti ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àìpé tán nínú tá a sọ pé a mọ̀ tàbí ìṣe àbòsí sí nǹkan tá a gbé dání ní nǹkan tí ń dà wá láàmú nílùú Ògbómọ̀ṣọ́ ní àwọn tó wà lóde ń rí pẹ̀lú wa wípé tílé yìí bá ń lọ bẹ́ẹ̀ yọ ràn wá gẹ́gẹ́ bí nǹkan tí àwọn Haúsá mọ̀ ń sọ nínú òwe wọn ní idan ka ga gemun dan uwanka ya kama wuta nemi ruwa ka shafa naka. Tẹ́ bá ti rí pé irun gan làkejì yín ti gbiná ìwọ náà tètè mú omi kó fi gbẹ tiẹ̀ pé kó náà mọ̀ nù kọ́ kó mọ̀ bá fẹnu pa torí tọ́ bá ní kò rí bẹ́ẹ̀ tọ́ bá ní kó ṣe ló ṣe fẹ́ ka ẹ̀ láì ìwọ náà ṣiṣẹ́ bá kí ló ṣe tí náà fi wá mọ́ nínú tó bá ló fẹ́ máa lọ rí fẹ́ yóò ràn wọ́n náà yóò ràn wọ́n. Irú rẹ̀ ní báwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ sí wá jálù ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n mọ̀ tí àwa tá a wà ń bẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ tí wọ́n gbà Ọlọ́run wá wípé kí àwọn ní tá à ń sọ wọn pé nǹkan ṣe yọ̀ dá tí wọ́n gbà àwọn èèyàn náà wọ́n ti wá ń sọ̀kò sọ́dọ̀ wọn ní ìsìn àwa yìí náà làwọn tó máa fẹ́ padà sí láti fẹ́ mọ gbà wọ́n lẹ̀ níbi tó ti sọ wọ́n lóko pé àwòrán níṣẹ́ wọn. Láwọn tí wọ́n ti pọ́n Yúnúsà torí pé kì í sọmọ ìlú níwá rẹ̀ Fílípù ti ṣe ní àwọn tó sì nílùú sì sáré pé kí ìlú àwọn ọmọ bàjẹ́ wọn á mú wọn lábọ̀ wọn mú wọn ní aláìmọ̀kan. Báwo la ṣe lérò lọ́kàn ara wa wípé Ọlọ́run ọba ò ní bí ẹnì kọ̀ọ̀kan wa ní ipa tá a bá kó nínú ìlú bàbá wa wàláhì omi ti dàpọ̀ méje kò sí ìyá onígbóná àti tútù là dàpọ̀ àwa di anémi onígbóná bá lè yọ onígbóná mi kúrò kọ ìyọ tútù jẹ sí gbẹ̀kan láì ní gbé kaná. Báwo ló ṣe wà yìí sí kí là ń gbà lérò pẹ̀lú nǹkan tá à ń ṣe pẹ̀lú ìlú bàbá wa kí là ń gbà lérò pẹ̀lú èdè ibi tí Ọlọ́run bá tó dá wa sí. Ẹnìkan sọ ọ̀rọ̀ kan fún mi nígbà tí ń sọ ọ̀rọ̀ yìí ó jẹ́ bánújẹ́ ọkàn fún mi díẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ gbà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀. Ó ní bí a ó ti ṣe mọ́ lórí ayé lọ náà nìyí tí a ò ní jọ gbọ́ àgbọ́yé láàrin ara wa. Ṣé tá a bá mọ́ lórí ayé lọ báyìí tá à ní gbọ́ àgbọ́yé nínú láàrin ara wa ṣé kò ní sí ẹni tí ó mọ̀ ṣì wá létí ni àbí sẹ́ni tá a ní kó ṣì wá létí náà ṣàtúkọ̀rọ̀ tó máa ń bá níbi ìbàjẹ́. Ẹni tá a bá sá lọ rèé di ká lọ ságọ́ nígbà tí nǹkan bá dé ó dẹni tó jẹ́ pòun náà ní wá ìṣubú fún un. Gbogbo ẹni tí ọba ti bá ọba ṣe ó wá ṣubú fún un ni kò wá ìlọsíwájú kankan fún Ògbómọ̀ṣọ́ kó má ṣe ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ọmọ ìlú yóò di bá ń ṣe kò wá ìlọsíwájú kankan fún un. Mo máa ń fi àsìkò yìí tó fi sọ fún wa ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ń wò mí ní gbogbo ẹ̀wọ̀n Zubair Muhammed Taofeek mùsùlùmí lásán ni má dàlú wọn bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ rí ni as a human ẹ gbọ́dọ̀ tẹ̀sí sẹ́gbẹ̀ kan ẹ gbàgbé nípa àwọn ọmọ tó wà nínú ẹgbẹ́ tí inú gbọ́n àwọn Boko Haram ni ẹ má wò mí in tí mò ń sọ ní kẹ́ ẹ gbọ́ òun ní kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí.
ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó nípa ni ó lè kéré létí nítòótọ́. Ìtàn kékeré tí mo fẹ́ sọ láti fi kásẹ̀ ìpínlẹ̀ yìí lẹ̀ kò lè tán. A ó tún mú mi wá. Mo gbọ́ ìtàn yẹn lẹ́nu kan nínú àwọn àfáà wa. Lójú kí n ti sọ fún yín pé ẹ̀kọ́ mi kọ́ ló débẹ̀, ṣùgbọ́n mo dé mo sì gbé mo jókòó ti àwọn tó náà fún ní ìmọ̀ àti ẹ̀kọ́. Èyí tí wọ́n bá wí mo mọ̀ sáré láti wo bí máa ṣe lò tí ó fi wúlò fún mi lẹ́yìn ìgbà tí wọ́n bá fi ọgbọ́n mi àti làákàyè mi gbé èso rìn nínú tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sítorí Ọlọ́run náà fi sọ́dọ̀ ṣáà náà fi ṣe ń tán ṣe. Kí ni ẹ̀kọ́ náà? Ìtàn kékeré ni. Gbogbo ẹ̀dá tó bá ti ń gbọ́ ìtàn kò ní tán. Àwọn tó bá kọ ìtàn ní máa tán fún. Gbogbo ń tẹ́ tí ń ṣẹlẹ̀ ní gbogbo mọ̀ sọ ìlú ìsìn gbogbo àwọn tẹ́ tán sáré lọ tán sábà tán náà gbọ́ ìtàn ni wọn ò fẹ́ ká sọ. Ìtàn ni wọn ò fẹ́ gbọ́ lẹ́nu anybody. Torí pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ọmọ ẹrú ni tí ọba bí tí lóun fẹ́ ka ìyẹ̀rú. Àwọn ọmọ ọ̀rọ̀ rẹ̀ máa jọ ní. Bọ́dé tí ń ṣẹlẹ̀ yìí tó rọ̀ mọ́ gbogbo àwa Yorùbá tí wọ́n fẹ́ ká bá wa fi ọgbọ́n àti làákàyè ká fi bá wa bọ̀ torí Ọlọ́run. Àáfà oníwàásí kọ́ ni mí. Èyí tí èmi ń ṣe online Ọlọ́run ní ó já sí wípé màá lè wá mọ́ ṣe ní Yorùbá ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ti sọ tí mo ti ṣe lédè òyìnbó àti láwùsá jáde ni. Tó jẹ́ pé máa ká mi lára pé gbogbo tí mo gbọ́ yàrá tí mo ṣe yìí kí ló fà á táwọn èèyàn wá fi lò, but mo ti fi wípé the level of I know it all tó wà láàrin àwọn Yorùbá kì í jẹ́ ká lè máa kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀. Kò fẹ́ wọ́pọ̀ nínú Yorùbá tẹ́ bá ṣe tẹ́tẹ́ bá lẹ̀ ń sọ̀rọ̀ mo ti gbọ́ tẹ́lẹ̀ mo ti ṣe rí mo ti mọ̀ bẹ́ẹ̀ tí wọn ò lè ní implement ẹ̀. Ẹ̀yin tí ẹ wà nílùú òyìnbó lè jẹ́rìí mi nínú ọ̀rọ̀ yìí wípé àsánsán pé mo fẹ́ kọ application lórí ìgbàṣẹ́ níbì kan àbí kí lè lérò pé mo fẹ́ ṣe kí wọ́n technique kan àwọn consultant tí ẹ kọ́kọ́ lórí consult ẹ̀ tẹ́ sanwó láti gbogbo fún yín ní ọgbọ́n tẹ́ lò pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ibi táwọn ti ń jẹnu láti fún yín lọ́gbọ́n wọn lò. Bẹ́ẹ̀ làwọn kan sì ń sọ táwa ń sọ jáde yìí tí a ò kà kún in táwa náà rí kà lára wọn ni lórí ìwé wọn tí wọ́n ń ṣe ló ń wù wá láti fi ká tààrí ẹ̀ jáde fúnra wa káwa náà ká kẹ́kọ̀ọ́ látara rẹ̀. In làwọn èyí tí wọ́n pè ní àwọn motivational speakers, àwọn olóúnjẹ ẹ̀mí. Kìí ṣe ti Bíbélì kọ́, kìí ṣe ti Al-Quran, kìí ṣe ti ìwé ìṣẹ̀ṣe kọ́, tí ìjẹ́ ọmọ ènìyàn. Torí ọkọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ọmọ ènìyàn náà kó tó mọ ta lẹ́ni tó dá ẹ bó ló sì ṣe fẹ́ sìn. Ló fi jẹ́ pé lójú ìlànà ti Islam tèmi náà lè sọ̀rọ̀ níwọ̀nba nípa rẹ̀. Ló fi jẹ́ pé 80-90% if not 95% àwa tá a jẹ́ mùsùlùmí láò mọ Ọlọ́run ká tó sin Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn sì ti wà nílẹ̀ tó pé a máa tẹnu mọ́ pé Ọlọ́run bá ní mọ́mí kò tó sìn tó bá wà mọ́ mi báwo ló ṣe fẹ́ sìn. So ìjẹ́nìyàn rẹ kọ́kọ́ bí olórí pé kọ́kọ́ mọ́ ta ló da ẹ kí ló da ẹ fún kí ló fẹ́ báwo ló máa ṣe rí báwo ni wàá ṣe rìn. Ìgbà náà ló tù gbà fúnra ara rẹ kó dé yàn. O ti kúrò ẹni tí ó ní làákàyè. Ìnílàákàyè yẹn ni yàtọ̀ rẹ pẹ̀lú àpáta, pẹ̀lú odò, pẹ̀lú afẹ́fẹ́ àbí pẹ̀lú nǹkan ní tí kì í ṣe ènìyàn. Báwo ló ṣe wá lò?
kí ni mo fẹ́ fà jáde pẹ̀lú tán kékeré tí mo fẹ́ mú jáde ni mo fẹ́ fi káṣẹ̀ rẹ̀ nílẹ̀ nípa tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí mo fẹ́ kí ẹ̀yin tí ẹ wà ní Ọ̀yọ́, ẹ̀yin tí ẹ wà ní tàjọ ní bọ́ndì pẹ̀lú wọn ní Òṣogbo, àwọn tàjọ ní bọ́ndì pẹ̀lú wọn ní Kwara. Mo fẹ́ lérò wípé àwọn tí a fẹ́ jọ súnmọ́ àwọn àjò yẹn in terms of state Òṣogbo, Ọ̀ṣun state àwọn bọ́ndì pẹ̀lú wọn. In terms of state àwọn bọ́ndì pẹ̀lú Kwara. Kò fẹ́ wọ́pọ̀ pé bóyá geographically pé bóyá mi ò ní ìmọ̀ débi pé bóyá atúnílẹ̀ tá a bù tọwọ́ Ògùn àbí ẹran. But this major 3 ones tẹ̀ rí bá bẹ́ẹ̀ ṣe rọra mọ̀ yẹn ní bẹ́ẹ̀ ṣe kó síra wọn ẹ má fojú di ní tí mo fẹ́ sọ yìí ẹ ó discover wípé Ògbómọ̀ṣọ́ tó wá láti Ọ̀yọ́ state tó wà níbẹ̀ yẹn kó dára jù nílẹ̀ Yorùbá kó tó ràn ká tó bá ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yóò tàn káàkiri. Ọlọ́run ní jẹ́ ká burúkú sàn kó ṣẹlẹ̀ sí wa. Tí aburú bá ṣẹlẹ̀ yóò tàn ká. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ bá wà ní agbègbè gba àwọn nǹkan tí mo ń ṣe kò sọ́gbọ́n ní ìtẹ̀lé bá wa dá láti dáàbò bo àlàáfíà ilẹ̀ Yorùbá. Àti kẹ́ bá wa ní sọ̀rọ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọba wa Ghandi Ògúnmọ́lá Kẹta. Kí àwa tí a jọ mú nílùú káwa náà ká gbọ́ ká gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí pé wọn ò jókòó tẹ̀tẹ̀rẹ̀ gbà fún gbogbo ẹnikẹ́ni níbi bákan náà ní ẹ̀sà jẹ́ká mọ́ bá lọ. No, wọ́n wà very very vigilant and selective. Ọgbọ́n àti òye tó náà bá ṣe fún yín Ọlọ́run bá kò ní ìbàjẹ́. Lónìí tó bá jẹ́ pé káwọn wá ọba àkọ́kọ́ tó yẹ kó jẹ́ pé kájọ mọ́ jókòó mọ́ fi sọ̀rọ̀ wípé nǹkan báyìí dá fún Yorùbá, nǹkan báyìí ò dá fún Yorùbá, nǹkan báyìí ṣe kíni, nǹkan báyìí ò ṣe kíni. Abdulrasheed ti wú ní ọba jẹ́ tàkà kọ́kọ́ tó ráwà recognize presence rẹ̀ nígbà tí Kábíyèsí fẹ́ jẹ́ tọkọ́kọ́ dé wàláì. But the motive behind his own coming hadith alákọ̀ọ́kọ́ ti tó àṣírí rẹ̀. Hadith àkọ́kọ́ ti tú àṣírí rẹ̀ nígbà tó dé fi wọlé sí Kábíyèsí lára. Tú àwọn iṣẹ́ tó náà ṣe fẹ́ wọlé sí Kábíyèsí lára. Láti bẹ̀ olórí wọlé sí mufti rẹ̀ lára kó wá wọlé sí Yunusa lára kọjọ́ orí ẹ̀sìn. That is the truth of the matter tó ẹgbẹ́ tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀tọ́ ń pariwo káàkiri. Abdulrasheed ti kọ́kọ́ penetrate wọ Ògbómọ̀ṣọ́. Màá try láti wọ́n wọn fídíò sí ẹ̀dá. Màá ṣẹ̀ṣẹ̀ wá jáde ní body. It's something I know for real. Màá get àwọn fídíò yẹn. Nígbà tí Abdulrasheed ti wá ṣe pé ó wà ní nígbà tí Kábíyèsí ṣẹ̀ṣẹ̀ dé. Tó bá mú sí pé ó wà ní tó máa ẹ̀bà níbi. But at the end of the day, as time goes on, ó fi hàn pé kìí ṣe nítorí Ọlọ́run ló fi wá. Ó fi hàn pé ń ṣiṣẹ́ owó ni. Ó sì fi hàn pé wọ́n fẹ́ plant àkàkà rẹ̀ nílùú ni. Ó wá gbọ́, ó wá tari ọmọ lásán síta. Níbi kan mọ̀ sọ́jẹ́ nù rẹ̀. But this is Ògbómọ̀ṣọ́ for you. This is Ògbómọ̀ṣọ́ for you. Kìí ṣe bí tẹ́lẹ̀ ló gbẹ́ ní sáré sí tẹ́lẹ̀ kó wà lẹ́rù. No. Báwo wá ní ìtẹ̀yìn ti ṣe rí? Rẹ̀ á padà wá sórí àwọn tá fẹ́ penetrate wọ Ògbómọ̀ṣọ́ láti fi destroy ilẹ̀ Yorùbá. Wọ́n ti ń lò wọ́n sí ilẹ̀ Yorùbá lára. Àlàáfíà ló lè mú afẹ́ṣẹlẹ̀ àlàáfíà tí ìlú bá wà nínú àlàáfíà lẹ́ni tí ó sọ̀rọ̀ nípa rẹ̀ àbí tí ó sáré nípa rẹ̀ ní ó fi rọrùn. But nígbà tí ó bá sí àlàáfíà ọpọlọ ò ní sùn débi wípé yóò fi ronú nǹkan tó dáa bí nǹkan tó kù díẹ̀ káàtó. Kí wá ní nǹkan àlàáfíà tá a sọ̀rọ̀ báyìí? Báwo la ṣe lè ṣe? Wọ́n wá mú ìtàn wá lọ́dọ̀ àfáà mi àgbà tí mo máa fi gbogbo gbà mo máa fi respect wọn ní ọlá ẹni
tí àwọn náà tara wọn jáde, àwọn bàbá oníwàásí àgbáyé. Ọlọ́ba kó bá wa ṣe àlékún ìkẹ́ fún wọn láyé ibi tí wọ́n wà. Ọlọ́ba kó má sì ba iná kàwí ká sọ káyé ọgbọ́kọ́ gbà tọ́lọ́run bá tàn sára àwọn tó fi sáyé bí Ìmáàmù Òkèrè. Àwọn ni mo gbọ́ ìtàn yìí lẹ́nu wọn níbi tá à ti ń ṣàwàdà tá à ti máa ń pariwo náà níta bá lọ sóde. Síbẹ̀síbẹ̀ kì í ṣe tí Ìmáàmù Òkèrè bá ń ṣe wáàzí dánilọ́wọ́. Nígbà tí wọ́n bá ń ṣe wáàzí lọ́wọ́, wàláhì ara mi máa ń balẹ̀. Mi ò kí ń rí nǹkan míì lára Ìmáàmù Òkèrè. Bàbá oníwàásí àgbáyé ni mo máa ń wò. Láti ìgbà tá a máa ti gbé máìkì láyé bá àtàlẹ fẹ́ mọ̀ sọ̀rọ̀ ni màá ti gbé wúyì bàbá oníwàásí àgbáyé bá máa gbé kalẹ̀ báwọn ọmọ bá mi sọ̀rọ̀ ni mo fi máa concentrate nìkan lórí tí bàbá wa Ìmáàmù Òkèrè mọ̀ wí. Wọ́n mú ìtàn yìí jáde, ìtàn yìí wá lọ báyìí pé ọlọ́lá ìlú kan bẹ tó ní owó tó ní ọlá. Bá ṣe ń gbìyàn lọ́lọ́lá ń gbà náà, á mọ̀ fún wọn sí gbogbo kan náà nínú pẹ̀lú ọba. So tí wọ́n bá lù ní ọba, èmi náà fi tì mí kún. Wọ́n bá sì lù lọ́lọ́lá, àìmọ̀ kan mi ló tó bẹ̀. But méjèèjì papọ̀ ká lù ibi tá a bá fẹ́ gbé sí nínú méjèèjì. Kálíbà kẹ́kọ̀ọ́ níbẹ̀. Ó ń sin ẹṣin, ó ń sin màálù, bẹ́ẹ̀ náà ní ń sin ológbò lẹ́kùnlé rẹ̀. Ẹ wo ológbò, ẹ wo màálù, ẹ wo ẹṣin. Kódà tó bá ṣe pé lórí scale náà bá gbé wọn sí, eléwo ni wọ́n tẹ̀yìn wọn jù. Láàrin wa ò lè sọ pé eléyìí ni ó ní oró jù, gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé ṣéwù àkàn sọ fún wa ní záwíà lánàá. Ẹ mọ̀ wò wọ funfun kí làníyàn funfun rẹ̀, ẹ mọ̀ wò wọn bá ṣe mọ̀ kí làníyàn bá ṣe mọ̀. Eléwo lóró rẹ̀ tóbi jù, ẹ gbàgbé ẹ̀ ó lè kéré nítorí tọkọrọ rẹ̀ kó tutù gbogbo àwọn yòókù lọ. Èyí ò lóbo. Ẹṣin ọba yìí àbí ọlọ́lá yìí, ẹ jẹ́ ká lò ní ọba. Ẹṣin ọba yìí, gbogbo àwọn tó bá ti ń kọjá lágbègbè ibi tí wọ́n ti ń sìn ní mọ̀ ta nípa tí ó ta wọn tó ń fúnra wọn. Yóò mọ̀ ta wọn ara wa ń ta ológbò. Ológbò wa ń sọ fún màálù wípé báwa kìlọ̀ fún ara ilé rẹ̀ yìí. Ní tó ń ṣe yìí, èmi nìkan lè kọ́ fún gbọ́n ẹsẹ̀ kan ní ó fi tẹ̀mí mọ́lẹ̀ tí mi ò ní dìde wọn. Ìwọ yìí náà ló ṣe fi ìgbọ́n wọn náà ló lè sọ fún pé ní tí ń ṣe yìí ọ̀dà o. Màálù fún ológbò lésì wípé kí n tèmi níbẹ̀ kò sí tọ́kàn yìí. Wọ́n bí dáa ni nígbà tí ìṣèmi lọ́fẹ́ tán níwò lọ́fẹ́ ta nípa. Nígbà tí mi náà bá sọ níwò níkùn, yóò mọ̀ pé nǹkan bẹ lára tèmi. Ìwọ tó ní gàgà tó fi lè jà inú ní mọ̀ bẹ̀rù rẹ̀. Èmi ò kò sí tọ́kàn mi, àwọn tó bá ta wọn náà nù ó kò sọ gbọ́n. Ó ti ń ṣe. Nígbà tí ó dìjọ́ náà, ìyá tó bí ọba àbí ọlọ́lá ìlú yìí, ó wá wo àlàáfíà ọmọ rẹ̀ nínú ilé. Ẹṣin yìí ta ìyá yìí nípa. Ìyá bá bẹ́ẹ̀ ó lọ sọ̀rọ̀. Àti ṣeré eléyìí sí, wọ́n gbé ìyá, wọ́n ṣe gbogbo àjò tó ń ṣe, wọ́n lọ lè sin ìyá, wọ́n dájọ́ òkú sọ́nà. Nígbà tí wọ́n dájọ́ òkú sọ́nà, wọ́n fi ilé pọ̀tì, wọ́n fi ọ̀nà, wọ́n fi owó ọkà. Ẹran wo ni wọ́n wá jẹ níjọ́ náà? Nínú àníyàn ọba, ibi tó parí ọ̀rọ̀ rẹ̀ sí ni pé màálù tí wọ́n ti kì í lọ kó bá wọn sọ fún ẹṣin tó lóko tí kì í lọ tó ní kò sí tọ́kàn wọn. Òun ló padà fi ṣe òkú ìyá ẹ̀.
ẹ̀sìn tó ta ìyá ọba pa wọ́n padà wọ́ lásọ àrán ṣe gbogbo ìgbígbódò pé ìlọba gùn níjọ́ náà láti máa fi kí àwọn èèyàn káàkiri pé ṣeun ẹkú dìde ẹkú àdókòtò ẹkú àdótì ni. Olúgbò máa ń sọ pé ọkàn mi kó kàn mí àmọ́ kan àwọn ọmọdọ́mí èèyàn nígbà tábìlì rẹ̀ tó bá délẹ̀. Ǹjẹ́ tó bá gbọ́ sí bó ṣe kéré sí lẹ́nu yẹn tó bá gbọ́ sí lẹ́nu tá bá ti jọ ṣe ìmọ̀ràn pọ̀ nígbà táwọn méjèèjì bá ti ra lẹ́nu pé tó bá kọ̀ tó bá gbà máa mọ pé olóògbé ó sì lórí rẹ̀ tí ó sì bọ́ síbi gbogbo rẹ̀ tó yẹ pé o ò ní lè rí mi ta pa yóò sì di ọ ní gbogbo èmi fúnra mi máa sì fi ìwo mi máa fi gún wọn nínú a ó pa ẹ́ dànù tí wọ́n bá jọ halẹ̀ bẹ́ẹ̀ mọ́ ìjára ò ní rọ̀ kò ní lórí dáràn sí ẹ̀sìn lọ kò ní lórí dáràn sí màálù lọ́nà màálù tó pé kò ń ṣe tó lòun tó kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ bó bá ṣẹlẹ̀ kọ̀ọ̀kan àwọn tí ó tó nǹkan kan náà lọ tá àpapọ̀ sáré tàwọn nípa lórí báyìí. Èyí tí mo ń gbìyànjú láti sọ fún wa níbi nínú ẹ̀kọ́ tí a fà wá yìí kọ́ wa òun ni pé tá a bá ní kọ̀ọ̀kan wa tó bá délẹ̀ tán pẹ̀lú òwò ọlọ́run ní jẹ́ ká rí tí aburú bá ṣẹlẹ̀ ẹni tó ní kọ̀ọ̀kan náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ forí gbé tí yóò dá láàmú. Gbogbo ọwọ́ tí àwọn kẹ́ni yìí ń gbé pẹ̀lú Ògbómọ̀ṣọ́ tí ẹ̀yin tẹ wà lágbègbè yòókù tẹ bá ní tí wọ́n lọ bá wọn kò sí tọ́kàn wá tó bá délẹ̀ tán yọ kàn yín tí èyí kò tí ń kàn yín nísìn tọmọ ládára rà kájáde ní ìsìn tó bẹ̀rẹ̀ sí mọ́ bá máa fa Ìlọrin ó sì tàìsí ní ìsìn tó lọ rí bọ́ sọ́dọ̀ àwọn Súfí ó tún kó láàlí fún wọn àwọn eléyìí ò sì mú ta pẹ̀lú ẹnìbọ̀dì ò níbi táwọn oníṣúfí pé ti ń gbọ́ ẹnìkankan lórí ìrìn àjò yìí o àbí lórí ìrìn àjò gbèsè ayé mọ́ ti ṣe ń rìn ìbọ̀ gbà kó ara Súfí kan ẹ̀ lè kọjá ní gbogbo ń dé ikú o níbi mòlídì ìsìnkú báwọn èèyàn àwọn Súfí máa wà níbi mòlídì tó tún máa dé ikú níbi mòlídì o tó fi jáde tó fi ń dé ikú nígbà táwọn bá mọ kó wọn níjànú sísọ lọ́jọ́ náà lọ́hùn tí Yúnúsà ti yàkàyàkà gbogbo àwọn èèyàn àtàwọn olórí àti nǹkan tí ti ń bó wọn àwọn olùkákún ẹ wá wo ibi tí Ọlọ́run wá ní kó ti lọ ṣẹ ẹ wá wo bó ṣe ń tàn káàkiri ìsìn làwọn ẹsẹ̀ wà mọ̀ pé àṣegbà yìí àwọn ẹsẹ̀ wọn á rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà lẹ́wọ́n sọ pé yín náà gbà fún ni nígbà náà ṣùgbọ́n yín náà mọ̀ kékeré sáfà èèyàn ṣe máa ṣe nǹkan báyìí ní lórí múbàrí èèyàn ṣe ẹyin ilẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ tó rán wa létí àwọn nǹkan míì táwọ̀ ọ̀mọ̀ tẹ́ ẹ sì rí tẹ́ wá dáwọ̀ tó tẹ́ wá wò ní ọ̀nà kí ló fún yín ní ẹ̀rí wípé tí Yúnúsà bá kó Ògbómọ̀ṣọ́ kò ní wá gbalẹ̀ sọ́dọ̀ yín àbí àwọn ọmọ yín tá ti kó mọ́ra lórí ìrìn àjò yìí kí ló fún yín lẹ́rìí wípé ẹ̀tún lè rí wọn gbà padà báwọn ọmọ yín lè ní tí kò ní díjà láàrin pẹ̀lú àwọn ọmọ yín níbi lágbájá ṣe mo ní tọ́ọ̀bá nígbà tí lágbájá tọ́ọ̀bá nígbà tí tẹ̀lé tí wọ́n dá nìyí ẹnìkan bá mi sọ̀rọ̀ níbi táti mọ̀ lọ́ra tí wọ́n ṣe fàájì wa ẹ̀kọ́ kan ó ní òun rí ẹni tó jẹ́ pé ó sọ pọ̀npẹ̀lẹ̀ wípé òun láyé òun tó òun fi kú òun ò lè tẹ̀lé Yúnúsà kí wọn ṣùgbọ́n òun ò fẹ́ kí wọ́n yọ ní reason ti jẹ́ o but ó lóun lè tẹ̀lé kí wọn but òun ò fẹ́ kí wọn yọ ó sì tún bẹ lọ́wọ́ pé kọ́lọ́mọ jẹ́ kó wọn lè kírun lẹ́yìn rẹ̀ tó wọn fi kú innamal a'malu binniyati nǹkan táwọn wí nìyẹn ẹni tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà ẹ̀dá kan tó lè ṣì lọ́nà ó sì ẹni tí Ọlọ́run bá ti ṣì lọ́nà ẹ̀dá kan tó lè kó ń fi mọ̀nà kò sí ìmọ̀nà lọ́lọ́run bá fi wá ṣe pẹ̀lú ọ̀rọ̀ Baba Gandhi ó fi ìlú fúnra ara rẹ̀ ẹ̀dá kan yìí ó wá fi mọ̀nà wípé ẹni tó fi ṣe aṣojú ìrìn rẹ̀ nìyí Ọlọ́run bá fi wá gbé sí ẹ wá wò
láti ìgbà tí bàbá wa Gandhi ti dé, àwọn tí wọ́n ń dààmú ìlú yìí bẹ̀rẹ̀ látòrí ìmáàmù àti gbogbo àwọn mùsùlùmí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pátápátá tó yẹ pé àwọn náà náwó lé lórí bí ṣe ń ṣe àwọn náà lẹ́gba lábẹ́lé lẹ́nu mítì tán ṣe ní nǹkan bí ìjẹta àbí ìjẹrin ó ń pe ọ̀kan nínú àwọn olówó táwọn ìlú mọ̀ pé táwọn ṣàpọ́nlé fún táwọn ṣe gbogbo fún ń sọ fún wọn èso inú ẹ̀kú ní tí wọ́n lè pariwo ìmí Zubairu Muhammad Taofeek mo ti gbọ́ tóbi ti ń sọ fún pé gbàgbọ́ ẹgbẹ́ lágbájá padà kí ló dé tẹ̀yìn ò lè mọ náwó bí lágbájá ṣe náwó lé wa lórí ìrìn àjò yìí. Ó sọ fún ẹni sọ ìyẹpẹrẹ pé mo ní nǹkan ara wa tàtọ̀ wọn àwọn tẹ́tí mọ́ bá bẹ̀bẹ̀ kiri náà tó wáyé ṣètò ń bẹ onítọ̀ pé kọjá fún kàmọ́ bínú kàmọ́jì káyọ̀ bá wọn bọ̀ ṣùgbọ́n àwa yìí náà ti bọ̀ ibi tó ṣe fún inú bó ṣe ń dáná rẹ̀ bọ̀ yìí nídìí bẹ́ẹ̀ lẹ́ tó ń tù nínú ọ̀rọ̀ padà ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yẹn bí mo sọ kí ní kẹ́yìn one of my videos mo ní tá a bá fẹ́ sọ̀rọ̀ yìí sá every blessed day for the next 1 year ọjọ́ kan kò ní já ọjọ́ kan kò ní já a ò lè sọ̀rọ̀ ọlọ́run mọ́ pé kìkì tí ẹ kó lè wọ̀ torí tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé kàndánù rẹ̀ sì ni Yunusa wàláhì kàndánù rẹ̀ sì ni tí a ò bá yọ kúrò àwọn lè gbádùn ráìsì yẹn kò sí ingredient tá a fi ṣe ráìsì yẹn láti pé kó lè bá ṣe jẹ lẹ́nu tí kàndá yẹn bá wà ní àwọn lè gbádùn rẹ̀ bí a bá lọ mi yóò lọ rí di àìsàn orúkọ rẹ̀ tí jẹ́ tí mo mú yàn ìpàkì bíbí ìpàkì náà ló mọ̀ sí mọ̀ pé ṣé kí ni yóò padà lórí mú yàn mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run wa ẹ jẹ́ ká súnmọ́ kálíbà nílò síwájú pẹ̀lú gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń sọ pé wọ́n súnmọ́ nídìí ẹ béèrè pé níbo ni wọ́n wà nígbà tá a ṣe kánífà àpapọ̀ tá a ṣe láti pé kí a fi sórí ìlú papọ̀ káwọn èèyàn tó wà nínú nǹkan wọn pọ̀ kò sórúkọ wọn nínú gbogbo àwọn tó máa ṣe nǹkan ní gbogbo sọ ní ìsìn nínú bá fẹ́ ṣe nǹkan báyìí kò sọ́ọ̀lù ọlọ́lá nínú àwọn ọlọ́lá yẹn àwọn tọ́lọ̀ ní kí wọ́n gbọ́n wọ́n ti tẹ̀lé lù lọ wọ́n tẹ̀lé lù lọ àwọn lórúkọ wọn jáde nínú láti ìgbà tí kábíyèsí ti dé lórúkọ wọn ti sí nínú dáadáa ti kábíyèsí gẹ́gẹ́ bí orúkọ Yunusa ò sì sí nínú ti dáadáa ìlú láti ìgbà tó ti dé so nídìí èyí àwọn arọ̀ wa à ń bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba ẹ jẹ́ ká kún ọba wa yìí lọ́wọ́ ká sì ní àdúrà tó dára fún ìlú Ògbómọ̀ṣọ́ torí pé a ò gbàdúrà kí ogun kó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin agbègbè yòókù tí ẹ wà pẹ̀lú wa ẹ fa àwọn ọmọ yín létí ẹ fa àwọn àfáà yín létí lópin ìgbà tá a máa ti ń wá àlàáfíà fúnra ara wọn ó yẹ ká máa ronú pé àlàáfíà gbọ́dọ̀ wà pẹ̀lú alábàágbé Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà ló sọ bẹ́ẹ̀ nígbà tí ẹ bá tẹ fẹ́ àlà ó ti lè dá mi lójú pé gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ aburú sílùú Ògbómọ̀ṣọ́ tó fẹ́ sọ̀rọ̀ sílùú Ògbómọ̀ṣọ́ nílùú abínibí rẹ̀ náà ọmọ àlè ni torí tí ó fi ya ọmọ àlè ni pé lópin ìgbà tó bá fi lè gbà wípé àjèjì lè dé kó máa bú ọba ìlú pé ìjẹ́ pé wọ́n wà níbẹ̀ láti máa kún àjèjì lọ́wọ́ nílùú ibi tí wọ́n bá ẹ fura sí wọn nílùú ibi tí ẹ wà ọmọ àlè ni wọ́n irú wọn mọ̀ kó kún jà lónìí ẹ dákun tó lọ lọ́wọ́ ó kú ọ̀pọ̀lọpọ̀ wa lórí ẹni lọ yìí ó kú ní oṣù tó pọ̀ ní inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí kò lè tán nínú ọ̀rọ̀ nínú ìṣesí nínú ìmọ̀ akọ̀rọ̀ wa ni ká gbìyànjú ká wà níbi tó dára láti pé kí ìlú wa kọ́ mọ́ bàjẹ́ ìpín lórúkọ Ọlọ́run ọba ẹ jẹ́ kí àwọn tí ó bá ti yé nínú wa ẹ jẹ́ ká jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tí ó yẹ ká jẹ́ kó mọ̀ yé wọn ohun tó pa Nàìjíríà ní nǹkan tẹ́ rí tà ń sọ yìí Nàìjíríà ní bọ́ọ̀dì kan tó ń pè ní National Orientation Agency láti ọdún tó ti dálẹ̀ dípà ti ṣe wáyé kò síbi kan tó ti fáwọn ènìyàn kankan ní orientation lórí anything tí wọ́n ṣe débi bí wọ́n fi sọ pé ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe fáwọn èèyàn yìí ní láti pé kí nǹkan báyìí ló bá ṣẹlẹ̀ àbí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ irú tá a lè ṣe tá a fi lè dáwọ́ rẹ̀ dúró nìyí làwọn èèyàn fi ń kú nìbàdàn làwọn kéékèèké fi ń lọ ìyá fi ń jáde nítorí pé wọ́n fẹ́ fún wọn ní indomie àwọn fẹ́ kiri kan ìyá ọ̀wá jáde torí indomie ẹ̀yọ̀ kan yóò wá kó
gbogbo àwọn ọmọ mẹ́rin jáde torí indomie ọ̀kan tá fẹ́ fún gbogbo wọn ẹ̀kọ́ dáná kí gbogbo wa kó lè bá a pọ̀ lágbàdá tẹ̀lé gbogbo ọmọ mẹ́rin lọ́wọ́ padà lọ sílé ní ìsinmi ọ̀wá rí kan ló padà lọlé kò sí indomie tó sí ọmọ. But if there is a proper orientation tí orientation yìí bá ti wà tó bá ti carry down tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe nǹkan yẹn náà wọ́n ti mọ̀ ní database irú bọ́lá lè lọ tààlà lè fún tààlà lè fún tí ìbá ṣe pé wọ́n bá ń ṣe ní fẹ́fẹ́ lè ti ayé káyé orí àwọn wọn ò lè ṣe tí àwọn tó fẹ́ gbárù iṣẹ́ náà bá ti fẹ́ ṣe wọn bá ṣe fi fẹ́fẹ́ lè ti ẹ sáà gbé wàá sọ́dọ̀ mi ká mọ̀ nípa wa náà là á ṣe tí ó bẹ́ ọ̀bà jẹ́ pé bẹ́ẹ̀ náà bá fẹ́ tí ìbá ṣe fẹ́fẹ́ lè ti ayé yóò lè ní proper plan tí ó lè wà ládùúgbò ni nílé ni níbi wọ́n decentralize kìíní yẹn wọ́n decentralize ẹ̀ tí ò ní jẹ́ gbogbo yẹn máa wọ̀ ibi náà ní gbogbo ti máa wọ̀ àwọn ẹlòmíì wọ mọ́tò 3,000 naira àwọn ẹlòmíì wọ mọ́tò 4,000 naira lórí nǹkan tó fẹ́ gbà tó kó tó 2,000 tó kó tó 3,000 naira wọ́n tún dé bẹ̀rẹ̀ wọ́n tó lose àwọn wọ́n fi ìbànújẹ́ padà lọ sínú ilé àbíkẹ́yìn so gbogbo orientation yìí tá à ń bá ń gbọ́ láàrin lẹ́nu ara wa ẹ jẹ́ ká spread ẹ̀ fún ara pé nǹkan báyìí ọ̀dà lágbájá báyìí tó wíìkì sí ìlà ká mọ̀ mọ̀ fi ìfẹ́ ká mọ̀ mọ̀ fi ṣe nǹkan tá a máa ṣe nídìí èyí tọ́lọ́ bá ti ká fi ìfẹ́ ká mọ̀ fi ṣe nǹkan tá a ń ṣe nǹkan tó dá mi lójú lọ́dọ̀ ọlọ́run bá ní pé àwọn kẹsẹ̀ jáde nínú gbogbo nǹkan tá a ń ṣe ọlọ́run bá kò ní bá ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ ọlọ́run bá yóò fún wa láyà balẹ̀ ọlọ́run yóò ti kọ́rọ̀ gbogbo wa kò yíra wa tí ọ̀rọ̀ ara wa bá yíra wa ẹ̀sìn kálukú yóò mọ̀ yé ní àyè ìfẹ́ a ò lè fagbára pé lágbádá ṣe tèmi ó sì lè fagbára sọ pé kí wọ́n á ṣe tiẹ̀ nígbà tí ìgbà tí lè pé dandan kó wá ṣe tèmi tí kò bá ti sófin tó ẹgbẹ́ dandan kí wọ́n á kí ló dé tá a fi lè jọ lò pẹ̀lú ara wa níbí nǹkan tó ẹrù bá òótọ́ pàdé níbì kan ní táwọn bá pàdé níbi omi àjọ pàdé níbi òǹgbẹ àjọ pàdé níbi ebi àjọ pàdé níbi bámọ́rin wò àjọ pàdé níbi tá a fẹ́ rà lọ́jà kí ló dé tá a fi wá nínú pàdé níbi ọlọ́run lọ́jà gbogbo wa òun ló sì wù ló fi pín wá síbi tó pín wá sí nídìí ọ̀rọ̀ wa ni pẹ̀lú ògbó ọlọ́run átùmọ̀tún máa bẹ̀rẹ̀ ọlọ́run bá fún ló Ògbómọ̀ṣọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá kánífà tá à ń ṣe lọ́wọ́ àti bẹ̀rẹ̀ náà nù ọlọ́run wáyé jẹ́ ká parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà kábíyèsí tó fi lọ́lẹ̀ báyìí tá a ti bẹ̀rẹ̀ kánìlà lọ́jọ́ wọn tá a ti bẹ̀rẹ̀ kánífà tó fi lọ́lẹ̀ for the first time nílẹ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ náà ṣe kànífà nínú àǹdẹ náà wọ́n bá fún wọn wípé láàárín 25 years program tó ń ṣe tí gbogbo 25 years wọ́n fi di ọlọ́run níbẹ̀ ní wọn láàárín gbogbo 25 years ẹ̀nà kànífà wọn dáwọ́ dúró àgbéga sí ọlọ́run náà ń bá fún wọn yóò sì máa bá fún Ògbómọ̀ṣọ́ mú kí gbogbo wa gbé ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdótì ọlọ́run ní bàǹkẹ́ ní kọ̀ọ̀kan wá jẹ́ Assalamu alaikum warahmatullahi wabarakatuh.